Wùnmí Toríọlá mo rántí pé bẹ́ẹ̀lì ló ná níwájú Wàsíù lọ́n the first àìmọye yín ṣe rí many of ẹ̀yin ọmọ ní tíátà ṣe rí pẹ́pẹ́ dem tẹ́ ń ṣe láàrin ara yín yẹn tẹ́ máa ná bẹ́ẹ̀lì yẹn ara yín lẹ fi ń ṣe ẹ ní jẹ́ káwọn public ṣàánú yín mọ́ òun dẹ̀ ló ṣẹlẹ̀ sí Àjàrà ń sìn tọ́lọ́ ń jẹ́ kájàrà ráàánú gbà ni because ẹ ń show public pé ẹ ti tó tán mo sọ statement kan jọ kan mo ní mi lè náwó mi fún Wàsíù kó ṣe pé torí mo láwọn Wàsíù ní jù mí lọ. ẹ̀yin èèyàn wa Bukky Jesse ó blast arábìnrin tí a mọ̀ sí Wùnmí Toríọlá ó tún blast gbogbo àwọn actors àti actresses wọ̀nyí lórí ọ̀rọ̀ àti Àjàrà tí ara rẹ̀ ò yá. ẹ̀yin èèyàn wa kí ló tún ṣẹlẹ̀ báyìí jẹ́ kó yẹ kí wọ́n ran àti Àjàrà lọ́wọ́ ẹ jẹ́ ká gbọ́ látẹnu Bukky Jesse bí gbogbo ọ̀rọ̀ yìí bí ó ṣe lọ láti bẹ̀rẹ̀ títí dé òpin ó ti yá. ẹ wá mú bẹ́ẹ̀lì ẹ lọ máa ná fún Wàsíù ẹ lọ máa ná fún ṣòfẹ́ nǹkan ṣòfẹ́ náwó yẹn tán these people are rich better than you ẹ ṣe lọ bá Wàsíù sìn kó fún yín lọ́wọ́ kẹ́ support Àjàrà ẹ ṣe lọ bá ṣòfẹ́ náwó yẹn tán kó support yín fún Àjàrà ẹ̀yin olórí burúkú àwa public yìí náà lè máa wá bá àwa public yìí náà. mo rí tí gbogbo yín tẹ bọ́ta lánàá tẹ sọ pé Àjàrà ó need help orí gbogbo yín ti burú ẹ̀yin ọmọ ní tíátà Sister Ronke Oshodi Òkè mo rí tẹ́ ń dragi ìyá alájà láyé òní kọfí ìgbà tí gbogbo yín gbégbá bára tẹ wá ń tọrọ owó fún Àjàrà I wish Àjàrà the best good health alájà láyé òní kọfí wá kọ́mẹ̀ntì pé gbogbo yín náwó ẹ máa ná bẹ́ẹ̀lì ń patí ẹ wá ní kan help Àjàrà ṣé gbogbo yín ò lè dáwó yẹn láàrin ara yín ni Ronke Oshodi Òkè mo wá rí tẹ ṣàyà gélémọ bí ìgbà tó fi búrẹ́dì agége sí yín láyà ẹ wá bọ́ta ẹ̀ ń bọ́ alájà alájà sì sọ ni tẹ bá wo fíìmù yín ẹ jẹ́ ṣe give away fún public ṣùgbọ́n tẹ bá ṣe pẹ́pẹ́ jẹ ẹ máa ná bẹ́ẹ̀lì ń patí ẹ wá nídìí ọ̀ ìjọ wo mo yìí ń sọ̀rọ̀ ya ṣajẹ́ ìjọ wo ni mo yìí ń sọ sí gbogbo yín ń bú mi ẹ wá Àjàrà sìn mo wá gbọ́ tí Ronke Oshodi sọ lánàá pé láàrin wa àṣẹ̀ṣẹ̀ bọ́ta ni àti dá 5 million lẹ́ẹ̀rí dá láàrin ara yín mo wá gbọ́ tí Ronke Oshodi ń kọ́ èèyàn kan ṣoṣo ó dá 500,000 peanuts mo mọ̀ pé Ronke Oshodi Òkè kò náwó burúkú ń tiẹ̀ àǹtí yẹn respect rẹ̀ but ọ̀rọ̀ tẹ wá sọ yẹn ló bí mi nú wọ́n ti try wọ́n kọ̀ láti.